بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وكي مبيني البوم على كواليسي بيجوكو واتستالي فيكو المعاملات المالية. إيشا هفه من نبالو إن شاء الله تعالى ناني رسولي رما إن كتير بني بيع المضطر. إنتين جا بيع المضطر نسوكي وناني البيع بالنقص للاضطرار. كي ẹni bùkátà kan tó lágbára tó kàn tó ní ìdí owó kó ta dúkìá rẹ̀ kan ní owó tí ò tó tí ẹ máa tarú ẹ̀ nípasẹ̀ pé ó ní bùkátà láti ná owó yìí fún bùkátà kan. eléyìí báyìí òní ń pè ní bai'ul mudtar. Kí aró ní ẹnìkan débi pé yóò ta dúkìá rẹ̀ kan ní tí kò tó iye tí wọ́n máa tà. Tó jẹ́ pé yóò tà lọ́pọ̀ pé tó bá lọ ná owó nǹkan ìlọ́jà ní tí yóò rà ó ju tí ẹnì fẹ́ tà lọ. Bai'ul mudtar àwọn àfáà wọ́n sọ wípé tí ó bá jẹ́ wípé ẹni yìí bá ta ọjà yìí ní ní tí wọ́n máa tà lọ́jà tẹ́ pé kì í ṣe tó yí ní tí ń bẹ ń bè sí tó jẹ́ nǹkan tó pọ̀ jù, eléyìí ò sí tó burú ń bẹ̀. Tó jẹ́ wípé ẹni yìí bá ta ọjà pé ó fẹ́ ta ọjà yìí o ní bùkátà sówó o, ó sì tí wọ́n pè ní mazadu alani tá a sọ ń jọ sí báyìí. Mazadu ni pé kí musayada kí ẹnì kó sọ pé òun fẹ́ ta nǹkan kan ṣùgbọ́n tó fẹ́ tà fún ẹni tó bá lè ra nǹkan yìí lọ́pọ̀ ni wọ́n tà fún, tí wọ́n á bẹ̀rẹ̀ pẹ̀lú owó díẹ̀ bóyá ta ní ọ̀rọ̀ yìí báyìí tí ọ̀rọ̀ yìí báyìí ẹni wọ́n sọ pé àwọn ò fi kún wọ́n ní ìṣòfẹ́ tàbí ìyá ṣẹ̀tì ní ìsìn pé àwọn fẹ́ tàn ṣẹ̀tì yìí o ẹ̀yà òkè nǹkan bẹ̀rẹ̀ ẹ̀kọ́ pé wọ́n rà ní 10,000 wọ́n pé 20 ló wọ́n rà ẹ̀kọ́ pé 30 ló wọ́n rà nílẹ̀ pé ní musayada tó ti á débi tó ń tọ̀ wọ́n fẹ́ wọ́n ti débi ibi tó ń tọ̀ fẹ́ tó yọnu sí láti níbi owó tó pé ẹni tó wọ́n tà fún ni. Tó tà fúru ẹni bẹ́ẹ̀ ilé ìlú òsì ogun bẹ́ẹ̀ tó jẹ́ pé irú ẹ̀ ni ẹni tí ara ní láti ta ọjà rẹ̀ káyìí tó jẹ́ pé irú ẹ̀ ló fẹ́ ṣe tí yóò kí sáwọn èèyàn pé ẹ máa ra òfẹ́ ta ọjà yìí o tàbí yóò rà tí wọ́n tó ń ga tó fi débi tó fẹ́ ilé náà sì tó burú ń bẹ̀. Ṣùgbọ́n èyí tí kò dáa ó ní kó jẹ́ wípé owó tí ó tà tí kò pé sí tó bá làákàrè mu gan. Ẹni yìí ara ní láti ta nǹkan tó fẹ́ tà ṣùgbọ́n ibi tó bá ti ní tóun wọn fẹ́ kí èèyàn ra ọjà rẹ̀ ní tó yẹ pé yóò jẹ́ tí ó dábùkù wọ̀ owó tí ò tó tí wọ́n máa tà tí wọ́n fẹ́ pé àwọ̀ ìdáyé báyìí lómi ò tó nínú pé ìdáyé báyìí ọmọ kò ní bùkátà sówó eléyìí kò dáa. Nǹkan tà níye tí kò burú láti tarú nǹkan bẹ́ẹ̀ níye bẹ́ẹ̀ tábó ti á di pé kí ní ìtìtì láì mọ̀ sọ pé wọ́n béèrè pé ṣé wọ́n fi nǹkan díẹ̀ ní lójú ló fi tà fún ọ ní àbí kí wọ́n ṣẹlẹ̀ sí ilé nǹkan dáa kí mùsùlùmí ọ̀rọ̀ àrò ọjà bẹ́ẹ̀ táyé pé tó bá ní tí ń tà lọ́jà tí ó pè kése ní tí ó ń bẹ̀ yàtọ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí tó pọ̀ jù ilé òsì tó burú bẹ́ẹ̀. Akáṣì sọ wípé bai'ul mudtar pé ẹni tó jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra láti jẹ́ pé yóò máa ra irú ọjà bẹ́ẹ̀ nípasẹ̀ wípé hadith wá lórí rẹ̀ pé náà sallallahu alaihi wasallam an bai'il mudtar. Ànábì sallallahu alaihi wasallam ọkọ̀ fún wa láti máa ra ọjà lọ́wọ́ ẹni tára ní pé ó fẹ́ gbọ́ bùkátà kan ó fẹ́ ta nǹkan rẹ̀ ní tí ò tó owó tí wọ́n tarú ẹ̀ wọ́n fẹ́ sáré kí èèyàn mọ́ra rú ẹ̀ kí èèyàn ra nǹkan ọjà ní tí ó mọ́ ní no price kí èèyàn rà. Àwọn àfáà wọ́n sọ wípé àdíìsì tí kò lálàáfíà ni tẹ́gbà lè fi ṣe ẹ̀rí ṣùgbọ́n o èyí tó sábà làákàrè tó bá ìwà ọmọlúàbí mu ìwà mùsùlùmí mu ni pé kó má ra ọjà tí ní owó tí kò bá làákàrè mu, kó má ra ọjà lọ́wọ́ ẹni tí ara ní tí wọ́n fẹ́ lo chance pé yóò kú tà torí pé ó ní ìdí owó wọ́n kí wọ́n má ra ọjà lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ títí àyàfi tó wá jẹ́ pé ìwádìí pé yóò rà ní tí owó rẹ̀ ò yàtọ̀ sí owó tí wọ́n máa ń ta orí ẹ̀ lọ́jà kó lọ́kọ́ sàánú ẹ̀kọ́ kan wá. Allahumma salli ala Muhammad wa sallim.